Ọlọ́run ọba o. Nigeria is ogun jà Nigeria lọ́wọ́lọ́wọ́ báyìí. Ogun undeclare ogun. Àwọn àgbáyé kọ̀ láti declare wípé ogun wà Nigeria. Bóyá torí pé wọ́n rí pé gbàmígbàmí lèèyàn máa ń gbà ní o. Ẹni kò kí ń gba méṣẹ́ mi rò. Tó pé Nigeria ò pariwo wípé ogun ń jà àwọn. Àgbáyé náà rẹ́dí àti sọ pé ogun ń jà wọ́n. Ogun gidi ló ń jà Nigeria. Àwọn wèrè yìí máa pa anybody tán. Ní gbogbo ọ̀nà ni wọ́n fi ń pa àwọn èèyàn nísìn. Ntẹ́ ń jẹ ẹ ṣọ́ra fún. Ntẹ́ ń mu ẹ ṣọ́ra fún. Kódà obìnrin tẹ́ máa gbé lọ́wọ́ yìí ẹ ṣọ́ra fún. We have many videos here tá máa play. Àti rogo. Àti padà fa wèrè yàn last Nigerians àti padà fa wèrè lọ́yàn. Ẹ̀yin tèmi mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time. Tíṣọ̀ yìí bá yín happy Easter o. Happy Easter Monday. Yorùbá Wuyi lórúkọ mi. Ayé làgbé Àbẹ̀ní ni mò ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn ọ̀lẹ́ Yorùbá ọmọ tó jọmọ lọ. Olóyè tí ò pé méjì Àbẹ̀ní ọmọ tí ò ṣe é pààrọ̀. Ẹ tó máa parọ́ tiwa máa déwájú federal government. Tó máa sign ẹ̀ ó máa déwájú Elédùmarè. Èyí ò kí ń Ọlọ́run lọ́fẹ̀ẹ́. But Tinubu has showed everybody. Àkànbí ọmọ olódòdẹ wọ́n lè disappoint àìmọye èèyàn o. Ẹ ti disappoint every one of us and you have sold out everybody. Nigeria is at war. Undeclared war. Confirm ogun. Ó ti wà nínú Nigeria. Ogun gidi. Ẹni tí ò bá tí mọ̀ ni ò tí mọ̀. Wípé today victims were yesterday survivors. And today survivors might end up being tomorrow victims. Mo fẹ́ tú ọ̀rọ̀ yẹn sí Yorùbá. As in, okay, let me put it this way. Yesterday survivors are today victims. As in, àwọn tí wọ́n live lánàá, tí wọ́n sì ń ṣẹ̀mí lánàá, àwọn tí wọ́n pa lẹ́nìí. Ara àwọn tí wọ́n ṣẹ̀mí lánàá ni. Yes, I get it right. Ṣé mo get it right? Àwọn tí wọ́n pa lẹ́nìí, ara àwọn tí wọ́n ṣẹ̀mí lánàá ni. Àwọn tí wọ́n wá ń ṣe ẹ̀mí ní èní, báwo ni ọ̀la ṣe máa rí? Báwo ni ọ̀la ṣe máa rí fún àwọn tí wọ́n ń ṣe ẹ̀mí ní èní? Ṣé ayé làgbé Àbẹ̀ní? Ṣé mo pariwo àbí mi ò pariwo? At least mo ti wà lórí íńtánẹ́ẹ̀tì náà sìn àti tójọ́ mélòó kan. Ṣé mo pariwo wípé ogun ń bọ̀ àbí mi pariwo pé ogun ń bọ̀? Now mo ń bọ̀ fídíò pọ̀ níta fẹ́ ṣó lẹ́nu. Wọ́n gbà wọ́n láyé wọ́n ti dé àwọn ọmọ Haúsá ti dé wọ́n ti ń lẹ́kọ̀ọ́ wọ́n ti ń fọ̀bọ̀dọ̀ mọ́tò wọ́n ti. Wọ́n gbà wọ́n láyé wọ́n ti dé àwọn ọmọ Haúsá ti dé wọ́n ti ń lẹ́kọ̀ọ́ wọ́n ti ń fọ̀bọ̀dọ̀ mọ́tò wọ́n ti pariwo aláwọ̀ agbẹ̀rún níta iná ni láyé iná yóò rà tí wọ́n ti bá ti bá wa o. Fún ìyàdàgbọ́ yìí ẹ̀ṣẹ̀ bí ti fa mi. Mo ṣe wọ́n ti kalẹ̀kùn mọ́ dáhùn ẹ̀sìn mẹ́wàá mọ́ dáhùn Mọ́ríà wọ́n ti lẹ́kùtà. Bọ́ọ̀lù ṣe fẹ́ jáde Mọ́ríà bọ́ọ̀lù ṣe fẹ́ jáde débi sí bá mi o. Wọ́n ti pariwo ta wọ́n ti ní òkúta fọ́nù ilé àti ẹ̀mà wọ́n ta ní. Yéésù wà nílá mo ti ta rẹ̀. Bọ́ọ̀lù ṣe fẹ́ jáde sí ẹ̀mọ́ ní tí Mama ti wà nínú ilé mi mọ́ ilé wọn ní pálọ̀ ní ilé jáde sínú kọ́ńpáùndì kò tẹ́lẹ̀ ìjẹ́ èmi nìkan fẹ́ jáwá nínú yàrá mọ́gà ikú ti dé inú ilé yìí ni wọ́n lọ́kùtà mọ́ wọ́n subhanallah Mọ́ríà mo ti fẹ́ kú wọ́n pa wá lónìí Mọ́ríà wọ́n pa wá lónìí wọ́n pa wá lónìí. Kò sí tẹ̀sí méjèèjì. Wọ́n kọ́ ní òkúta wọn lé wa. Ìsúnkú.
ẹ tó bá wà lórí fídíò YouTube TikTok video pẹ̀lú mi ní later wà ní ìjẹrin a wà lórí show ni wọ́n send voice sí mi láti ìjẹrin yẹn mo ti wá ń pe nọ́mbà yẹn di sin kò lọ ẹ tó bá wà lórí TikTok pẹ̀lú mi ní alẹ́ ìjẹrin ní later wà lórí Yoruba Wuyi ẹ bá mi kọ sí comment section. This was sent to me and ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé fídíò I was on the video I was on live show ní ìjẹrin wà tán send it sí mi. I have been trying my best to reach this person but not available. You was there. God bless you, Mr. Abi Mrs. Ni Adler. God bless you. I try all my best. Maybe I could get this person. Maybe I could rescue her and his family. But unfortunately, this thing is not available. You was there also. God bless you. Abidayo. God bless you. Okay. Yes, I don't know because I have tried that number. I have called, send message. Because if you are Yoruba Wuyi fans, you know on this platform that Ogun Kanu Sile. Adúpẹ́ f'Ọlọ́run. Àwọn takwa láti Kanu. A ṣì ń bá wọn kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ nínú wa ṣì ń bá wọn sọ̀rọ̀ the same. Ramon ọmọ yín kò lè má text mi dèní. Kò lè má pè mí even when ìgbà tó fẹ́ fẹ́yàwó he told me everything. But adúpẹ́ f'Ọlọ́run pé at least I rescue àwọn kan láti ilẹ̀ Haúsá bá tó gun ilẹ̀ Haúsá ṣẹlẹ̀. Eléyìí tó sọ̀rọ̀ yìí nísìn àmọ́ bí tó ti ń sọ̀rọ̀ àmọ́ bí tó ti ń pè mọ̀ pé Yorùbá lẹni tó ń sọ̀rọ̀ yìí. And for those of you tell me pé ẹ̀sìn ṣìlámù ọbú ṣìlámù. Number one orúkọ wo lẹ gbọ́ tí woman yẹn ń pariwo. Ẹ pé orúkọ ọmọ ẹ̀ bí ọmọ ẹ̀ ní o bóyá àbúrò ẹ̀ ní o I don't know. God bless you. Oni Moria Ogun ti dé. Àwọn Haúsá ti nílẹ̀kọ̀. Wọ́n pa wọ́n lónìí. Ha subhanallah. Inna lillahi wa inna ilayhi raji'un. Torí ẹ̀ ó lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin wèrè. Mùsùlùmí tẹ́ torí ẹ̀sìn tẹ́ ń bogún ìdílé bàbá yín jẹ́. Ojú yín máa bó Yorùbá Wuyi lórúkọ mi. Nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ show yìí tí mo kọ́ sọ fáwọn ọmọ Yorùbá pé ẹ wọ́n sì ṣìlámù kọ́lé wọn lọ́wọ́ bó ṣìlámù. Abushiramu ọmọbìnrin ọ̀ṣìbẹ̀rẹ̀ Ọlọ́run Abushiramu ó láwọn ọmọ Haúsá ti dé wọ́n pa wọ́n lónìí subhanallah wọ́n ò fẹ́ gbọ́ subhanallah yìí Yorùbá ni ẹ́ you are a gunner wọ́n ò fẹ́ gbọ́ iná líláyìí wà iná lé kó tó pé iná líláyìí tó máa ó ní òkò náà òkò ni wọ́n fi ń pa àwọn èèyàn nísìn òkúta wọ́n lé àwọn èèyàn lókúta kó tó ṣe ṣubú wọ́n ti lé òkúta mọ́ ẹ lórí orí ẹ fọ́ dànù awó lọ. God bless you BOS wọ́n ní ẹ̀yin àgbà Yorùbá do something. Tẹ́ bá wà lórí iṣẹ́ ẹ bá wa tẹ thumb up lórí iṣẹ́ ẹ bá wa share video ẹ bá wa invite àwọn èèyàn ẹ share sínú àwọn groups. Ẹ̀yin tẹ́ bá ní ìdẹ lórí YouTube yín whatever ẹ gé ẹ lò ó lọ́fẹ̀ẹ́ I don't charge for my videos. Mi ò gbà mi ò dẹ tó bá dẹ lo fídíò mi gan tí bá lórí kíní gan àìmọye tí ma tún comment ma tún kí ẹni ma tún comment sí comment section because we want the world to see this. Subhanallah Moria wọ́n pa wọ́n lónìí àwọn ti kú àwọn ti dáràn o àwọn ti ṣe kíní kan. Now kí n tó play ti ma padà wá sọ́dọ̀ ọ̀rọ̀ bàbá tó sọ pé wọ́n sọ fáwọn wọ̀nyí mò ń bọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ kí n tó débẹ̀ tó bá bí di pé Èkó làwa wà o àwọn bí wọ́n re Èkó sèfù o. Tó bá bí di pé Èkó làwa wà o àbí bí anywhere tó bá wà bóyá o ti lọ ṣògùn ayẹta o ti lọ ṣògùn bọ́n o ti lọ ṣògùn egbé o ti lọ ṣògùn whatever tó wà hùn kò ṣe another way tí wọ́n tún fi lè pa anybody o ni mo tún mú wá fún yín. Now ẹ bá wa gbé ojú ayọ̀ sókè ẹ káàbọ̀ ẹ kí n tèmi ẹ kú Easter kí n happy Easter Yorùbá Wuyi ẹ̀yin tèmi ẹ káàrọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí show yìí bá báyìí happy Easter ó mú kí yín ẹ tẹ́ bá ti bá wa tẹ thumb up lórí show yìí láàrin ìṣẹ́jú kan ẹ bá wa ṣí bẹ́ẹ̀ TikTok ẹ bá wa power tap kalẹ̀ bá rí yín gbé wọlé power tap yẹn bá wọ́ bí 10,000 a lè réyàn gbé wọlé
so kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí mi ìdí máa gbé yín wọlé kẹ́ máa drop ẹ má bínú I am not rude. Facebook alpha kí ló dé táwọn èèyàn wọlé sórí Facebook ẹ lọ pati kò sí wàhálà. YouTube kí ló dé tẹ̀ fi thumb up sórí show yìí kí ló dé tẹ̀ ṣe ẹ ń bínú ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ now báwo ṣe fẹ́ fi hàn yín orí TikTok àti ẹ̀yin tó wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube TikTok wa ẹ rí pé àwọn èèyàn wá sórí TikTok wa mọ́ because wọ́n ti report TikTok mi I don't know why but problem tí wọ́n nìyẹn wọ́n ní mò ń sọ kinní kan lórí I don't know ìṣòro tí wọ́n nìyẹn kí ló dé tí mo mọ́ yìí ti ń ṣoge ìhòòhò làkàrà wà kò kí ń ṣọ̀mí ìgbéraga. Now let's see this. This thing. 200. I put down 4. You go cut up, okay? Yeah, cut fídíò tí mò ń ṣò fún yín fẹ́ kẹ́ bá mi farabalẹ̀ wò dáadáa ni o kíní kan máa ṣẹlẹ̀ láàrin fídíò yẹn tó máa ṣọ́ọ̀kì yín màá wá béèrè lọ́wọ́ yín wáì tó fi ṣẹlẹ̀ kí ló dé tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá òbílẹ̀ pé olóògùn egbò oògùn egbé àbí olóògùn tó bá gun ẹ̀ kò ní wọlé tó bá ṣá ẹ̀ kò ní wọlé another pattern tún lélẹ̀ ọ̀nà ẹ̀ má jẹ màálù mọ́ o ọmọ ìbẹ̀ má jẹ màálù mọ́ o ókè àjẹ màálù mọ́ wọ́n ti lé wa kó lóko a lè gbìn nǹkan lóko mọ́ now ẹ bá mi máa wò níṣó. You must test them. No, test them. Why? Take one. Test them. Ẹ jọ̀ọ́ kí ni máa ẹni kí Fúlàní kí àbókí tó ń ta kí ni máa ń pè òun ṣàbókí ni ẹni tó ń ta pineapple kí ni máa ẹni kò ṣe. Ẹ jọ̀ọ́ tó bá ṣì wà lórí ètò ẹni tó ń ta pineapple ó ní 200 God bless you bàbá ìyá mi ó ní 200 ìyẹn dẹ̀ ra mẹ́rin lọ́wọ́ ẹ̀ ó ní kó jẹ́ ń bẹ̀ wò ó lóun ò lè jẹ́ ṣe pé 200 mẹ́rin èló ló jẹ́ $200 mẹ́rin ẹjọ́ èló ló jẹ́ torí Ọlọ́run ó ní kó tẹ̀sí ẹ̀ wò ó lóun ò lè tẹ̀sí ẹ̀ ó jẹ́ 800 God bless you. Mo like máa ṣe show kí máa béèrè ọ̀rọ̀ kí máa ráwọn èèyàn kó máa respond inú mi máa ń dùn ni God bless you ó jẹ́ 800 ẹ jẹ́ ká go on bóyá ká sọ wípé tó bá tẹ̀sí ẹ̀ bóyá ènìyàn ò ní sọ 800 pé fún bóyá torí ẹ̀nà ṣe fẹ́ tẹ̀sí tó ń tà òun ló ń tà o kò dé kí dé pé nǹkan tó ń tà kò ń ṣe ásìdì ló ń tà kò ń ṣe kábàdì ok ẹ jẹ́ ká continue pé bóyá ó ń rò pé ènìyàn ò ní lè san 800 tó ń bá ti test ẹ̀ go ahead please. Test them. You must test them. No, test them. Why? Take one. Shove up. Then I carry. I don't know you. You don't test them. Why you don't get this thing? Now you don't sell them. Why you don't sell them but you don't go test them? You go test them. If you don't test them, I know. Cut this thing for me. If this thing for me, I can make it test in the court. You don't agree. Say no test them. No, you go see.
Now you can sell them. So when you don't test that, you go test it too. You know what test that? If you test them, I pay. If you don't test them, you test how much is that? 200. But if you test them, this one no 800. If you test them, I give you 5,000. Èrò lẹ gbọ́ tó lò máa fún ayẹ̀ṣẹ́ mẹ́yẹ bọ̀ lápò ní o ó ní nǹkan tó tà fún 800 naira ló jẹ́ ṣùgbọ́n tó bá fi lè test ẹ̀ òun á fún ẹ ní 5,000 naira àbókí no and no test am ó lóun á fún ní 5,000 naira àbókí ní no and no go test am ọjà 800 God bless you owó láti mo kí ibùdó ẹ̀jẹ̀ bá mi kọ́kọ́ àdá fún yín ọjà 800 only test am na you dey sell am na me dey sell am but if you test am I go give you 5,000 only no òun ò lè test ẹ for 5,000 continue ogun ti dé continue o. 10,000 I no test am 15,000 I no go test am. If you test them, Oh yeah, last one. You test am, I go give you 100,000. Test am, make I give you 100,000. 100,000. Aboki said no, I no go test am. 100,000. Nǹkan 8,000 naira. Aboki said no, I no go test am. Ejo kí ló wà nù ẹ ó tàn pé 8,000 fún yẹn ló máa fi fún ẹ 100,000 kó kàn tí ẹ jẹ ń bẹ̀ wò ó lóun ò ní jẹ o pineapple ni kò ń ṣe kábàdì kò dẹ̀ ń ṣe ásìdì abókíní no no go test that for 100,000 ogun ti dé it means it has been poison. God bless you ogun gidi ti dé tó bá gbọ́dọ̀ ṣayẹta ó ṣe ayẹ kíní kan máa ṣe ayẹ poison náà o. Aboki continue jàre 100 jẹ́ ká tún bẹ̀ yẹn gbọ́ bí èmi dẹ̀ mi gbọ́ dáadáa jẹ́ kí n tún bẹ̀ yẹn gbọ́ ná. na 800. If you test them, I give you 5,000. I give you 10,000. I give you 15. You don't get if you test them, I give you 100,000. So you tell them make you test them, you say no. I don't promise that I'm not like that. You say you test them, so I don't know now. I'm okay, I don't pay. Tell them make you test them, you say no. 15. You don't get if you test them, I give you 100,000. Àbí mi ò gbọ́ tó pé dé Ìgbò ló ṣe tó fi sọ de ló pé pọ̀ máa fàbò kíná. Àbí mi gbọ́ dáadáa. Bóyá mi ò gbọ́. Ẹ jẹ́ ká tún bẹ̀ yẹn. Bó dà pé mi gbọ́ bẹ̀ yẹn dáadáa. Mi gbọ́ dáadáa. Jẹ́ kí n kọ́kọ́ fi. Má yóò dẹ̀ ká lòlò náà àbí mi ni mi gbọ́ dáadáa ni. Kí fọmọdé orin sí mi ná. Tún Aboki. I give you 10,000. I give you 15. You don't get if you test them, I give you 100,000. Ẹjọ́ ló pè é. Èló ló pè é. 100,000. Aboki ni no. Aboki ni no. God bless you. Ẹ pé mo rẹ́rìn. Kò kí ṣe pé ẹ̀rín tí mo rìn. Mi mọ̀ bóyá bí máa pé ẹ̀rín ó kan bá kan. Why tí o lè test ọjà tó tà ní 800 naira? Èló ni 100,000 minus 800 naira ló máa jẹ́ tó wé ọlọ́yin mathematicians in the house. A dẹ̀ pariwo fún yín. Yóò bá Wuyi a sọ fún yín. Tá bá yọ 800 naira kúrò nínú 100,000 èló ni gain Aboki. Ṣé gbogbo pineapple tó pé sórí ṣó pé 100,000 naira? Only for 100,000 olóhùn ò lè test pineapple yẹn. Bàbá wa ní the pineapple can be taken to a lab to find out the chemical in it. Fọwọ́ tẹ́ sọ yẹn wípé kán mú pineapple yẹn lọ sí lab wọ́n lọ test chemical tó wà nínú ẹ̀. Màá play video kan ẹ ká kọ́kọ́ play lé tán
100K. Aboki said no. 100,000. Olóhùn ò lè test it. Continue. I don't know where my doubting Thomas, and I don't see him. Wọ́n hide the camera ni o tí wọ́n fi record ẹ̀. And he said, I am going if you will not test it. And you see what Aboki did? Kò dámọ̀ yẹn dúró wípé pineapple yẹn òun ti cut ẹ̀ sí wẹ́wẹ́. Mo gbọ́dọ̀ sanwó fún un. Why tí Aboki ò ṣe kíyàn bí mẹ́ta mẹ́rin bá wa pè wọlé. Ẹ bá wa power tap lórí TikTok, a lè gbé yín wọlé kéde ráyè sọ̀rọ̀ lórí TikTok náà. Happy Easter mo kí yín. Ejo, happy Easter, happy thank you, happy Easter, God bless you. Ọdún àjíǹde. Happy Easter, Mokin. I will always remember Easter every year because my mother said she want to see Jesus whenever she want. She died. I thought to go back to fellow and she died on Good Friday. So happy Easter, want Jesus, want marry around by if there is anything cause to Jesus. Now, kí ló dé tí Aboki fi máa yẹn lẹ̀ pé kó máa lọ? Why tí Aboki allow man yẹn pé kó máa lọ ká tó lọ sí next video? Kíyàn méjì mẹ́ta kó bá wa pè wọlé ká tó lọ sí next video. Kí ló dé tí Aboki fi máa yẹn lẹ̀ pé kí máa yẹn máa lọ? That's why ó ti gé pineapple yẹn o, ó ti gé wẹ́wẹ́ o, ó ti kó sí nylon o. Kí ló dé tí mo sọ pé 100,000 ní test ẹ̀, Olóhùn ò lè test ẹ̀. Aboki no fit test am for 100,000. No fit test pineapple for 100K. Ìyá mi ẹ̀ ní ṣe àgbákò. Ẹ káàbọ̀ mà. Mi ò gbàgbé yín o. Mi ò gbàgbé yín ayé ní ma o. Yẹn mọ nǹkan táwọn fi prep ẹ̀ ni kò ṣe jẹ́. Ó ti mọ nǹkan táwọn fi ṣe. Chemical wà nù ẹ̀. Ó ti mọ nǹkan táwọn fi pẹ̀lú ẹ̀ ni kò ṣe jẹ́. Àwọn ará ilé a máa láti máa pariwo fún wọn náà ní kán watch. Ìtorí ẹ̀ ní kidney problem ṣe pọ̀ jù nílé àǹtí. Mi gbọ́. It's more or less mo máa bèrè lọ́wọ́ ọkọ mi pé ṣé o máa gbọ́ pé àwọn èèyàn ní kidney cancer? Irú ẹ̀ ìgbà tẹ́mi grow up o mo mọ̀ pé iná ti já ilé ayé ti pẹ́ àti ìgbà tẹ́ grow up mi gbọ́ rí èmi ò gbọ́ rí o. Èmi náà gbọ́ rí mo sọ fún mo ní mo lè pẹ́ o kí wá ní mo lè ṣe gbogbo ìgbésí ayé mi l'Amẹ́ríkà fọ̀gbà tí mò ń dàgbà mi gbọ́ pé yàn ní kidney problem cancer ẹ̀rí ọmọ 30 something 20 something ó ti wá dialysis already. Àtàwọn ọmọ kéékèèké nǹkan tó dẹ̀ ń fà ní. Kẹ́mi ẹ wo fídíò gbà kọ́tẹ́ṣọ́ gba ibi tó ti bu kẹ́míkà sẹ́wà. Bẹ́ẹ̀ni. Ìyá ọkọ mi kan wá láti ó wá sígbà tó wá kí wa. Wúmà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti bá ń sẹ̀wà mi kì í yọ mi ẹ̀. Wúmà yẹn ìyá ọkọ mi ló kọ́kọ́ mi kiri yẹn. Ó kọ́kọ́ máa sẹ̀wà yẹn á wá yọ mi ẹ̀wà tá a ṣe yẹn. Àṣẹ̀wà àṣàn àṣẹ̀wà dá fresh omi sínú àṣẹ̀ máa sẹ̀wà. Omi ẹ̀wà tó yẹ pé àwa máa ń gbọ́n mu ni àwa máa ń gbọ́n mi ẹ̀wà mu. Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ mi ẹ̀gbà kí ló dé ẹ̀ṣin bẹ́ẹ̀ ó ní à ń ṣe nǹkan tá à ń ṣe lé nìyẹn o. Mo wò pa ṣé àwọn ọmọ kéékèèké gbọ́ ọmọ kéékèèké ọmọ 20 something ẹ ti dá ti wà lórí dialysis ó ti ní kidney problem cancer. Mo wò pa kí ló ń fa gbogbo kínní àwọn táwọn lu òyìnbó gan mọ̀ pé ìjọ òyìnbó ni oúnjẹ wọn bí báyìí but kí ló ń fa gbogbo ṣe ní bàbá Aboki yẹn ó mọ nǹkan táwọn fi pẹ̀lú ẹ̀ ni kò ṣe jẹ́ kínní yẹn ni kò ṣe jẹ́ tí bàbá yẹn sọ pé kò jẹ́ tí ò jẹ́. Èkó wa leléyìí o Lagos ti wá ní o. Ẹ̀dẹ̀ máa wá rẹ́pọ̀ àti ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n jẹ ìjẹkújẹ ń bẹ̀. Ẹ̀rí gbà ní ìyá mi amúmọ̀ bá àwọn búkà yẹn ó wà òkè àwọn búkà mi wọn ní ìtì ẹ̀rí wọn ní wọ glove wọn ní ṣe gbọ́ngàn wọ́n lè máa bọ̀ bẹ̀. Aláti ọ nídìí orientation hygiene gan gidi gan nílé. Ẹ ṣeun gan yà wá. God bless you ma. 45 cents bá wa gbóhùn sókè. Kí ló Aboki ò ṣe lè jẹ Lagos ti wà leléyìí o Èkó tí àǹtí àní o. Bá wa gbóhùn sókè.
ẹ má gbọ́ orin má ìkan fún wa ní copyright ẹ jọ mo fọlọ́run bá bẹ̀ yín ojoojúmọ́. ẹjọ́ mo máa bá yín sọ̀rọ̀ létà ẹjọ́ mo ń ṣiṣẹ́ lọ ní táìmù yẹn mi tẹ́ gbé mi. ẹ̀yin tẹ́ bá ti send request tẹ́ bá ti gbé yín wọlé ẹ má gbọ́ orin ẹ jọ tẹ́ bá wà tó ti ń gbọ́ orin ẹ bá wa kúrò níbi tí wọ́n ti ń gbọ́ orin afọlọ́run bá bẹ̀ yín ẹ jọ bẹ́ẹ̀ ṣe ń rí wa yóò dáa bẹ́ẹ̀ tó máa fún wa tó máa ṣáwa ní copyright ẹ ní láìkí ẹ jọ mo fọlọ́run bá bẹ̀ yín mi ò ṣakọ àbọ́kí èèyàn tó bá fẹ́ pè wọlé ká fúnyàn méjì láyè sí ká tó lọ sí next topic gbogbo àwọn èèyàn gbogbo àwọn èèkì náà ti ní cancer in fact ẹ yẹ kí sáré pa I don't know tẹ́ bá ti ń wo orí show ẹ máa bá wa tẹ́tọ́ pop lórí show I don't know. Mo fi lọ́jọ́ kò sí di ọ́fíìsì. ẹ̀sẹ̀ ń pẹ̀ bá wa gbóhùn sókè ẹ̀sẹ̀ ń pẹ̀ gbóhùn sókè pàápàá sà. Yes, Erama. Sẹ́rí àbókí ò ní lè tẹ́sítì nǹkan tó ń tà. for 100,000 naira. Kò ní even kankan fún ní 1 million kò ní tẹ́sítì. Then why? Sẹ́rí fídíò kan ti kọ́kọ́ jáde before eléyìí. This one is recent. Ọ̀kan ti kọ́kọ́ jáde. Sẹ́rí èyí tó kọ́kọ́ jáde wọ́n bu chemical sínú abọ́ kan. Wọ́n ti peel pineapple yẹn. So ó mú brush ó fi ń bẹni pé yẹn paint ilé. Ló ṣe ń fi brush paint chemical yẹn pẹ̀lú pineapple tó ti peel. Eléyẹn ọ̀tọ̀ nìyẹn eléyẹn ti jáde before this one. Then ọ̀kan náà ti kọ́kọ́ jáde inú omi drainage inú omi gutter tó dọ̀tí burúkú ibẹ̀ ni wọ́n soak ọsàn. Ibẹ̀ ni wọ́n soak ọsàn sí. So àárọ̀ ọjọ́ kejì ni wọ́n ń padà lọ kó ọsàn yẹn tí wọ́n ń kó sínú wheelbarrow. So ẹni tó bá rí àwọn àṣírí yẹn dáadáa in fact kò ní ra nǹkan jíjẹ lọ́wọ́ àbòkí kíní tí wọ́n máa ń tà tí wọ́n máa ń mu tó wọ́n máa ń rọ sínú ìgò wọ́n máa ń fi ìgò lura wọn kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. ìyẹn máa ń sun ìfúnni. kíní yẹn náà tẹ́ bá bù sínú kíní take away ẹ máa rí tó máa já kíní yẹn dànù. So àbókí ó bẹ́ẹ̀ fún 100 million kò ní mú òtọ́rọ̀ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. Thank you ma. ẹ ṣeun gan ìyá wa mo dúpẹ́ bá a gbóhùn sókè. ẹ pètò ìyá wa ẹ ra ma hello. à ń gbọ́ yín o. yes ma ẹ wò lórí ètò tí ẹ tún gbé sílẹ̀ lẹ́nu yìí Ọlọ́run ni kó ṣàánú wa àti ẹ̀mọ́ what to say again àmọ́ ibi tó kù tá máa dojú ọ̀rọ̀ kan àwọn èèyàn wa náà àti ní kán ṣọ́ra ṣé kán má jọ oúnjẹ àbókí mọ́ anything àbókí kán má wulẹ̀ rà mọ́ kán fi í lẹ̀ àti pineapple náà ó dàbí kó pọ̀ bí ìgbẹ́ kán má wulẹ̀ rà mọ́ kán fi í lẹ̀ kán wá nǹkan tí wọ́n fúnra wọn kán máa jẹ because nọ́mbà wọn máa sọ́ọ̀lẹ̀ tó bá di pé wọ́n jẹ́ mọ́ sí wọn bẹ̀rẹ̀ síta lọ́pọ̀ àwọn èèyàn wọn ojúkòrò rẹ̀ máa wà bẹ́ẹ̀ ó dẹ̀ lè má pa wọ́n lẹ́ẹ̀kan náà gan nígbà téèyàn ń ta nǹkan ní 800 yìí sì tán náà máa fún ẹ ní 100,000 tó o lè fi sẹ́nu ara ẹ̀ kó o jẹ́ ó bà mí lẹ́rù o I don't know mi orí tá máa kọ sí gbẹ̀dú eléyìí o. èrò ìyàwó àwò náà la máa kọ sí orí náà máa kọ sí gbẹ̀dú tó tayọ èrò ìyàwó àwò. ó dà ẹ máa bẹ́ tó bọ̀ ìyá mi. ẹjọ́ yìí tí ọ̀rọ̀ àbókí bá bà lẹ́rù ẹ jẹ́ ká rí opinion yìí ní comment section ẹ̀yin tẹ́ bá ní opinion mi pé kankan la lè ṣe kí ló ń ṣẹlẹ̀ bàbá wa kan ní pé ká pa àwọn government kan bá wa gbé àbókí lọ sí nǹkan tábòkí ń tà lọ sí library ká tó lọ síbẹ̀ yẹn ẹ sáré gbé yín kẹ́ rẹ́rìn díẹ̀ because mo pé ọ̀rọ̀ àbókí jẹ́ everybody fajú o ẹ jẹ́ ká rẹ́rìn díẹ̀. Honorable colleagues, my name is Ewagbo. I represent the good and very hardworking people of Wuyi, Ayamelu Federal Constituency. Mr. Speaker, I rise this morning to support the motion as moved by my able colleague. What motion is that? I don't know. You can't support the motion. I don't know. I don't tell me. Ẹ jọ̀ọ́ mi mọ̀ bóyá ẹ rí àwọn tí ẹ yàn sí House of Assembly ṣé kí n play ẹlẹ́ẹ̀kan sọ́dọ̀ pé àwọn èèyàn gbọ́ dáadáa because. Honorable colleagues, my name is Ewagbo. I represent the good and very hardworking people of Wuyi, Ayamelu Federal Constituency.
Mr. Speaker, I rise this morning to support the motion as moved by my able colleagues. What motion is that? I don't know. She rise. She rise to support the motion of his colleagues. Wọ́n wá bí pé motion wo lo support? Only I don't know. She ni obìnrin ni. She doesn't know the motion she supported. She just supports. Nigeria is finished. Ogungbo, Nigeria ti finished long time ago, and she is laughing. Ohun tó pa woman yìí lẹ́rìn gangan ni mo wá bìrì lọ́wọ́ èyí tẹ́ ń wò wá. Kí ló pa lẹ́rìn? Ó máa lọ́rọ̀ tí èèyàn máa sọ tí èèyàn máa rẹ́rìn nípa ẹ̀. Kí ló pa lẹ́rìn? As in, kí ló dùn nínú ẹ̀? You stand up to support a motion, and they ask you what motion. You said you don't know. You don't know, and you already supported it. And she's laughing. She is laughing. Wèrèrè o. Tẹ́ bá ń gbọ́ wèrèrè o, wèrè. Wèrèrè o, wèrè. Wọ́n kàn páàkì wọn síbẹ̀ ni. Wọ́n kàn kó wọn síbẹ̀ ni. Nigeria is about who you know, not what you know. Fọlá ẹgbọ́n sókè. Fọlá ẹgbọ́n sókè. Olúfọ̀tì ẹgbọ́n sókè. Olúfọ̀tì. Mo mà ráyè. Àbí fuck you. Olúfọ̀kì ẹgbọ́n sókè o. Ẹ kalẹ̀. Ẹ kú ètò. Ẹ kú gbogbo ẹ̀ náà. Ẹ̀rí ẹ̀rọ pé gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ Nàìjíríà ti fínísì. Àwọn tó wà sẹ́nẹ̀tì yìí ọkọ mi kọ́ máa pàtẹ́wọ́ ni. Wọ́n máa pàtẹ́wọ́ ọmọ ọ̀tọ̀ ń sọ. Ìgbà tó ń bèèrè wọ́n di motion. Ó ní I don't know. Ṣé àwọn tó ń dìtà mi àyè wà lélẹ̀? Ẹ mọ̀ pé bàbá tí bàbá yín olójú ọdẹ tó sọ̀rọ̀ táwọn èèyàn ń pàtẹ́wọ́ pé kí ló tó ń fẹ́ pàtẹ́wọ́ àwọn èèyàn mọ̀ ọkọ̀ máa pàtẹ́wọ́ pàápàá stand up ó di tán ni. Ìlú yẹn ti ó ti lànà. She don't know, but she supports the motion. Àní ó lè jẹ́ kókò tají lójijì ni kókò ńlá làwọn máa tají ó lè sókè. I support the motion, old motion. I don't know. Kabamba ẹgbọ́n sókè. Kabamba, please. Kabamba ẹgbọ́n sókè o. Ń gbé àǹgó ni àbí kí ló kọ yín. Hello. Kabamba ẹgbọ́n sókè o. Ọkà drop yín o. If I call you, you don't talk, I drop you. Kabamba ṣe wà ń bẹ̀. Ẹ má bínú mo ráyè o. We'll see you some other time. Now, a ti kú ńbẹ̀. Ẹ wá farabalẹ̀ kẹ́ bá mi wo fídíò eléyìí tí mo fẹ́ play fún yín. Do we have to go? Ǹjẹ́ mọ̀ pé nínú Nàìjíríà, ibi kan wà nínú Nàìjíríà ń sí débi pé Fúlàní bá wọ ìlú, wọ́n máa pa àwọn èèyàn lọ rẹpẹtẹ. Tó bá pa àwọn èèyàn. Tí àwọn no, I don't want to explain. Just watch it. These Fulani people have been living in this land, and they have not taken even single permission from the community. We have not given them chance. We have not given them any space for them to live in our own land. And us, the real owners of the land, we cannot longer go there to even take our own farm. Our women cannot even go there. All the young people to even go there to even start for what is going to help us. We cannot even get there because they have been surrounded us. In fact, whenever we are even going there, if you are not many, definitely will experience this kind of incident. Like last month, àwọn kan tẹ́ ń wò nílẹ̀ yẹn, àwọn èèyàn, àwọn kan ti pa nìyẹn o. Àwọn tí wọ́n ti pa nìyẹn o. Wọ́n wá ní màálùú kan kú. Àwọn ìjọba Nàìjíríà wá fọ́ọ̀sì àwọn ará Jos Plateau
níbi tí president Bola Ahmed Tinubu lọ ìjọba Nàìjíríà ẹ ti ya wèrè wọ́n wá fọ́ọ̀sì àwọn aráàlú pé kí wọ́n san owó màálù àwọn aráàlú lẹ́yìn tí wọ́n san owó màálù tán fún àwọn Fúlàní pa àwọn èèyàn wọn lẹ́tà màálù kan kú the citizens were forced láti sanwó màálù padà lẹ́yìn tí wọ́n sanwó màálù padà tán wọ́n tún wá tó àwọn míì pa ta ló máa sanwó ẹ̀mí àwọn eléyìí ta ló máa san owó ẹ̀mí àwọn tí wọ́n pa yìí. Now let's go ahead. 2 months. The same incident happened that two of my youth again died. And I have continued to plead with these youth that are here to even remain calm. I have continued to plead with them to remain calm. The same place that they keep. Ẹ jọ̀ọ́ bóyá ká máa gbé call lọ. Tẹ́ bá dé bá wa tẹ́ turn pop lórí show ẹ ká máa gbé call. Ẹ bá fẹ́ pè kó pè, ní bá fẹ́ pè. Ẹ jẹ́ ká finish show. Bẹ́ẹ̀ kẹ́ máa bá wa gbé kẹ́ bá wa tẹ́ turn pop lórí show yìí. Àbí ká fẹ́ parí show lọ́wọ́ kan. It's not easy now. Báwo lèèyàn bíi 200 máa wò wá èèyàn 40 àbí 60 máa tẹ turn pop lórí show kí ló dé ẹ ń fún mi ní salary ni. Thank you Mr. K, God bless you. ẹ kì máa ka 1 minute ká máa fi ka comment lọ ká máa fi pin comment ẹ máa fi bá wa tẹ turn pop lórí show yìí so at least tó bá tẹ̀ ṣe wọ́ bí 150 then we'll continue from there. ẹnìkan ní she support an unknown motion tó support kò yé dípò tó máa yé àwọn aráàlú tó wẹ́ pọ́n ní kọ́ lọ pàgbà aráàlú náà I don't know what of tó wẹ́ pé wọ́n ní Trump ń bọ̀ wá pa wọ́n tó bá ní ṣe support pé Trump ń bọ̀ wá pa gbogbo yín o tẹ wà ní House of Assembly o tí wọ́n yẹ máa support náà nì kò sí wàhálà she supported I don't know motion mo like commenting she support I don't know motion and they are clapping. They were clapping, no. And the she's not Yoruba. I don't know where is that place from. Konko Abibolokperai. We Nigeria is finished in 2014. Check 100 naira notes. 1914 to 2014. Yes, we all know amalgamation titan. Bolokpe. Oye, bolo oye wa. Wèrè o. A máa ti fa wèrè lọ́yìn máa gbà wá. Àwọn wèrè o. Ẹ bá wa mute tẹ́ bá ti ń gbọ́, ẹ má tún gbọ́ wa nínú ilé. Okay, okay. Come on, Yoruba, let's stand up for our land. Kí n tó pòsí láti play kìíní. Mo fẹ́ sọ̀rọ̀ comment mo ti wọ̀ látẹ̀kùn BOS. God bless you. Thank you for this comment. Yoruba, let's stand up for our land. Ká dìde fún ilẹ̀ wa. Ní irú tó ṣẹlẹ̀ ní Jos yìí, ní ò ṣe ní ṣẹlẹ̀. Nobody tó máa defend yín. We have been sold out. Everybody in Nigeria want to sold in out. Either you like it, you don't like it. Everybody has been sold out. Tí ó dẹ̀ sí nǹkan tí anybody máa ṣe sí. Aṣíwájú ò lè ṣe nǹkan kan sí. Tó máa pààyàn kù mẹ́ta kánìdá tó gbà sí lọ dìbò. Àwọn pastors, ṣé ti rí fídíò àwọn pastor ní church nísìn, wọ́n ti ń lọ fún wọn ní mọ́tò lálálá bí a ti máa lè débẹ̀ máa play fún yín wọ́n ti ń lọ fún wọn ní àwọn mọ́tò bọ̀bọ̀nà ní church nísìn fún campaign. Yorùbá á láti dìde fún ìran wa or else everybody máa bò continue my. Two people that are around that time is the same place that the death of a cow was found last 2 weeks. Where we were even called for a security meeting for a report, and they detain us that we must provide the people that listen. But where are the people that listen? And we know. You see, ibi tí wọ́n ti pa èèyàn méjì, bóyá àwọn arábìnrin wa pa màálù wọn padà. Àwọn ọlọ́pàá wá dìtẹ̀ ní aráàlú torí màálù.
ṣùgbọ́n àwọn tó pààyàn wọn ò detain wọn o wọ́n detain àwọn ọmọ onílé. The indigenes were detained. Wọ́n detain àwọn ọmọ ìlú gangan. Wọ́n detain àwọn ọmọ ìlú nítorí màálù and they were ẹ má gbọ́ lẹ́nu. That Fulani people, these are the people that escaped. It's Fulani, some Fulani people that were after this. Where are they now? But last week we have to even buy a cow for them. But who is going to pay the life of this youth? And I want to call the attention of the government and the security agency. For so many months, I have continued to plead with this youth to the main camp. And I cannot even stop everybody here from doing what they want to do. And then nobody should come on when we're responsible or to hold any committee leader responsible of whatever is going to happen. So we are calling them. If they are not going to guarantee our safety, our security here, we will definitely allow the youth to even take their own step, whatever they want to even do. So I'm saying this from today. From today, I will not continue to even speak to the journalists. I will not continue to even talk with people like this. But if the security cannot, imagine since yesterday night that this incident happened. I've called the sector, I've called the DSS, I've called the police people. If not only the police people, the division that went to take the other person to the hospital. But nobody has even come here. No government officials have come here. So I'm still pleading with the governor of Plateau State, even with the president of Nigeria, to come to our own aid. Or if not, we cannot tell the people what they are going to do. We are going to allow them to do whatever thing they want to do. And no community leader should be held responsible. Yes, I think kó di woro sí woro ló better. Kó di kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ní kálukú dìde. Òun ló máa better. You see now, wọ́n pa èèyàn méjì níbì kan, no arrest was made. Níbẹ̀ yẹn màálù kan wá kú, wọ́n wá ti àwọn ọmọ onílùú, wọ́n tì wọ́n mọ́lé. Ọ̀ǹtìgbà tí wọ́n ra màálù padà fún Fúlàní. Lẹ́yìn tó ra màálù padà wá fún Fúlàní, wọ́n ṣe wá wọlé, wọ́n wá pa èèyàn rẹpẹtẹ. Àwọn ewé tẹ́ ń wò yẹn kò kí ń ṣe ewé lásán o. Àwọn èèyàn náà wà lábẹ́ ewé yẹn. Wọ́n wá pa àwọn èèyàn rẹpẹtẹ. Wọ́n pa àwọn èèyàn lẹ́bìbà. Lẹ́yìn tó pa àwọn èèyàn tán, àwọn security wọn ò lọ síbẹ̀. Tó bá yá oníkálukú á dìde. Onígbóngbó ayọ̀ gbóngbó, oníkùn máa yan ọkùn mọ̀. A máa sọ di èdè. You see, when Nigerians, when they are ready, the government of Nigeria will know. But now, they know you guys are not ready. Ìlú tó ti ń pa àwọn èèyàn yìí, mo fọlọ́run bá búra, àwọn agbáko tí ìbò débi àwọn èèyàn agbáǹkárá. Àbí wọn ní gbàǹkárá. Ìlú tí wọ́n ti ń pa àwọn èèyàn yìí, tó ń bá gbé dìríkà ráìsì débẹ̀, ṣáwọn èèyàn ò ní gba ráìsì. Wọ́n tilẹ̀kùn mọ́ ọmọ nílé, ṣé àwọn èèyàn ò ní gba ráìsì? Ṣáwọn èèyàn ò ní dìbò? Wọ́n máa campaign. Wọ́n dẹ̀ máa dìbò fún wọn. Wọ́n máa campaign. Wọ́n dẹ̀ máa rí ìbò. Mr. Adébádé bá gbóhùn sókè. Ẹ kú dédé àsìkò yìí sà. Yeah, we not join platform in my bedroom. Platform. But even a little bit, we should join you later. Okay, sir. Yes, ma'am. At California, you know. Okay. Ṣé bẹ́ẹ̀ bá wa dá sétò ni? Yeah, we know láti gbọ́ one or two. So, continue nobody does. Okay, bàbá wa kí lẹ rí sí ọ̀rọ̀ Nàìjíríà, nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. Mo ti bá yín sọ̀rọ̀ náà rí ní orí Facebook. Nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà, ká kọ́kọ́ dúpẹ́ wípé èèyàn wa ni ó wà nípò báyìí. Nítorí pé tó bá pé kò ṣe èèyàn wa àmọ́ bí tí nǹkan bá já sí bọ̀. Ìyẹn náà ló máa fa nǹkan tí àwa Yorùbá ṣe máa pariwo wá Nàìjíríà for now bọ̀. Ká máa pariwo wọ́n Nàìjíríà.
Yeah, for now because. ọmọ Yorùbá ẹ gbọ́ o wọ́n ní àsìkò òsín pé àwa Yorùbá gbọ́dọ̀ máa pariwo wọn Nàìjíríà ní ọba wẹ́ bá wa continue sir. So nǹkan tí mo lè rí dá sí for now nìyẹn. kí lẹ lérò ẹ̀yin tí bá ní question comment jẹ́ ká mọ̀ o bàbá wa kí lẹ lérò tó ti sọ pé àsìkò yìí káwa Yorùbá máa pariwo wọn Nàìjíríà kí ni nǹkan tí ẹ gbà lérò tó fi jẹ́ pé wọn Nàìjíríà ní ká máa pariwo báyìí. For now ṣé mo pé àwa la ń rule báyìí for now. ẹ̀yin mélòó lẹ ń rule ṣé ẹ̀yin àti Tinubu lẹ ń rule. Yorùbá ló ń rule báyìí Yorùbá gbọ́dọ̀ ronú àsìkò tí nǹkan tí gbogbo wa ń jà fún ní kí Tinubu tó débẹ̀ wípé ṣọ́ máa gbé fún àbí wọn ò ní gbé fún òun náà lélẹ́yìn so tọ́wọ́n bá gbogbo nǹkan tí Tinubu dẹ̀ ṣe yìí gbogbo alámọ̀ yìí pé wọ́n fẹ́ yẹ kó ṣe because of ó jẹ́ Yorùbá gbogbo alámọ̀ yìí pé wọ́n da ìlú rúmọ lọ́wọ́ ni gbogbo àwọn tó dẹ̀ ń ṣe nǹkan yìí kò sẹ́yà méjì nù ẹ̀yà kan náà ni àwọn tó ń ṣe nǹkan yìí báwọn ọmọ wọn ṣe ń dà lúrú báwọn bàbá wọn náà bàjọba jẹ́ náà dúró wípé àwọn máa lé níbẹ̀ ni so tó bá jẹ́ pé àwọn bàbá wọ́n fẹ́ wọn Nàìjíríà ni mo fi pé ó yẹ kán lè bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ni so ìgbà tí nǹkan tí wọ́n fẹ́ ó ti open sí everybody sìn. kí ni nǹkan tí wọ́n fẹ́ sà láì tí wọ́n sà kí ni nǹkan tí wọ́n fẹ́. ok ṣe rí àwọn Haúsá wọn fẹ́ kágbára bọ́ máwọn lọ́wọ́ nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí wọn yìí gbogbo ala mọ̀ wípé kò ṣẹlẹ̀ sí wọn nínú sítórì Nàìjíríà rí wípé kán gba gbogbo agbára lọ́wọ́ wọn kó bọ́ sí ọwọ́ ẹ̀yà mi so nǹkan tí ó ń dùn wọ́n jù lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn because Tinubu ò fún wọn níṣẹ́ kò dẹ̀ fún wọn lóúnjẹ jẹ ẹ máa rí ìgbà kan wà tí Tinubu ṣẹ̀ wọlé àwọn Haúsá náà pọ̀ lẹ́yìn Tinubu fídíò kan wà tó ń jáde tó ń jà rànràn ní ìgbà yẹn fídíò yẹn wọn jẹ́ kó pọ́ dàbí pọ́ dìlítì fídíò yẹn Tinubu àti Shettima pẹ̀lú àwọn ìmọ̀ ẹ̀wà wọn lọ síbì kan Tinubu ló wà wájú wọn wá dúró wọn fẹ́ wọ private jet yẹn instead of kí Tinubu kọ́kọ́ wọnú flight Shettima ló tẹ̀lé Shettima bínú ó sáré wọlé àwọn Haúsá kan náà bíi méjì mẹ́ta wọ́n tẹ̀lé lẹ́yìn kí Tinubu tó wá pe bọ̀bọ́ yẹn padà pé wọ́n bí come back. àwọn kan tí ń ṣẹlẹ̀ tó jẹ́ pé nobody tó mọ̀ èèyàn tó lè náṣírí yẹn lọ́wọ́ 100% olọmọ Tinubu bàbá ò lè sọ̀rọ̀ bọ̀ tó bá lọ tí wọ́n ní tí gbogbo ẹ bá lọ tó bá bọ̀ ọmọ máa padà fọ́sà jáde. agbára tó bọ́ lọ́wọ́ àwọn Haúsá oúnjẹ kan máa da àwọn ọmọ wọn síta láti máa dà lóru láti má lè jẹ́ kó Tinubu lè rí nǹkan tó fẹ́ ṣe kó lè rí ṣe nǹkan tí Yorùbá need for now náà ni peace láti support Tinubu kó lè continue second time ẹ̀ because tá a bá support Tinubu ok ìyá fẹ́ jẹ́ kí Nàìjíríà dá ṣódà láti gbà táwọn Haúsá ti ń ṣe àwọn yẹ kí Haúsá bọ́ síbẹ̀ again ní 2027 social ọ̀pọ̀ máa ṣe ẹ̀yin èèyàn wa nǹkan tó bá yín sọ kò yé èmi mi ò bí ó kílẹ̀ lọ́dọ̀ tí ṣó kílẹ̀ lọ́dọ̀ yín tẹ̀ ń wò wá ọ̀rọ̀ tí bàbá wa yín sọ kò yé èmi o Ọlọ́run tí mo ti gbọ́dọ̀ tẹ̀ ń sọ ìpò yé mi mo parọ́ ni kò yé mi. tẹ́ bá ní kò yé yín bóyá nǹkan tẹ̀yin ṣe lèmi o nǹkan ibi tẹ̀yin support. ṣé báwo lẹ ṣe pé Nàìjíríà ṣe lè dá ṣé Nàìjíríà lè dá ṣá. ok question yẹn ó wà ok Nàìjíríà kò lè dá. Nàìjíríà ò lè dá good ẹyẹ kọ́ pàtẹ́wọ́ fún yín ná. Nàìjíríà ò lè dá oríṣiríṣi fún Nàìjíríà kò lè dá. ẹ ṣe oríṣiríṣi tí Nàìjíríà fi lè dá ni wípé a nífẹ̀ẹ́ ara wa because ẹ̀yàmẹ̀yà yẹn ó ti pọ̀ jù nínú ìlú so àkọ́kọ́ ni religion ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ̀yàmẹ̀yà so ìlú tí ẹ̀yàmẹ̀yà bá dẹ̀ ti wà different language different culture so kò sí nǹkan tí Tinubu fẹ́ ṣe táwọn Yíbò lè wà support kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe dáadáa táwọn Haúsá tó fi lè gbóríyìn fún wípé ó ṣe nǹkan yìí ó ṣe dáadáa tó bá jẹ́ táwọn Haúsá náà bí àwa Yíbò àti Haúsá náà máa ṣe wà géyà Yíbò àti Yorùbá ti máa against Haúsá nìyẹn so the best thing solution náà ni wípé everybody máa lọ́nlọ́ ẹ̀ that is it. ok ìgbà wo la máa wá lọ́nlọ́ wa because ẹni àsìkò tá a wà yín sí pé
ọmọ Yorùbá pé yẹ ká máa pariwo one Nigeria ni so ìgbà wo lẹ lérò pé yẹ ká wá pariwo pé tọ̀ lọ nísìn o a fẹ́ lọ àsìkò tí Tinubu wà ń bẹ̀ tó jẹ́ ọmọ tiwa yẹn ní ká máa pariwo one Nigeria so ìgbà wo la máa pariwo pé a fẹ́ lọ. ẹ mọ̀ pé nígbà tí Buhari wà ń bẹ̀ ẹ máa ráriwo tá a pa títí kò sẹ́nibọ̀dì tó kò sí nǹkan tó ṣe sùn rere ń bẹ̀. ariwo la ń pa nígbà yẹn sà ariwo la ń pa nígbà Buhari. ariwo pa fẹ́ lọ náà la ń pariwo gbà yẹn. ok. so but now because gbogbo orísìn àwọn orísìn ta ní nígbà yẹn ni wípé bàbá Tinubu fẹ́ jáde because only Tinubu tó bá support kìnìún ẹ̀ nígbà yẹn kìnìún ẹ̀ máa strong gidigidi gan ó dẹ̀ máa a máa rí bí i 75% kó máa work out but a rí wípé Tinubu fẹ́ jẹ president òní Tinubu ò ṣe support but àwọn aráàlú àwa Yorùbá a fi gbogbo máìdì wa ní wípé Tinubu wọn ní gbé kìnìún ẹ̀ fún but thank God wọ́n gbé fún ẹni everything oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ bọ̀ ká má lọ bẹ̀yẹn bọ̀ wọ́n padà gbé fún bàbá bọ̀ náà tó ti gbé fún èèyàn wa ló ń rù á gbọ́dọ̀ má dàlú ká tún gbọ́dọ̀ má sọ̀pọ̀tì àwọn Haúsá láti má dàlú ká sọ wípé bóyá pé Yorùbá nation la fẹ́ for now nítorí wípé èèyàn wa ló wà ń bẹ̀. so nítorí pé èèyàn wa ló wà ń bẹ̀ nísìn láti gbọ́dọ̀ sọ tá a fẹ́ so we should all sacrifice our life for èèyàn wa ló wà níbẹ̀ for now sir. ẹ̀rí sísà ọmọ Kwara State ni mí. ok bó lọ́dọ̀ yín Kwara State sir. Òmùpó. God bless you ẹni sọ exile lọ sílùú yín ẹ ó dàn bẹ́ẹ̀ yẹn sà tó inú mi máa dùn tó bá dé wá sórí YouTube mo fẹ́ sáré délùú yín ìlú mi fẹ́ sáré lọ nísìn ẹ máa bọ̀. Of course, if anybody had told us that we are going to witness what we are witnessing at the moment in Yoruba land, we would have said it's impossible. But let me use the statement of our paramount king, Oba Johnson Olariwaju Dada. I think the situation we are in Yoruba land presently, Ewagbo district of Ifelodun local government, Kwara State, is beyond us. It's beyond us. The situation of insecurity in our domain, we must confess, is beyond us. This is our community, only deserted now. Only deserted. People have fled for their lives, left their properties, their farms, their businesses, everything deserted now. The whole community is deserted. The whole district, the whole Ewagbo district, and even support, they were all deserted now. A place that is blossoming for its commercial activities, for its agricultural activities. See the whole community deserted now. See, people left their belongings from here to Ogun now down to Ewagbo. That's how you see houses closed. Can you see? Houses closed. Nobody. Every place people lived before have been deserted now. I think this is beyond us, really. It's beyond us. And as I'm talking now, we will have some of our community members in the bush. Kidnapped. We don't know their situation. It's a very pathetic situation. It's very saddening. We are worried, we are threatened in Ewagbo district. Please, we are appealing to the Kwara State government, the federal government, and all those who concerned, to come to our aid. This is a situation we have never. a ti play láti ilẹ̀ tó bá ṣe wọlé ẹ lọ wò ó bàbá Ìfẹ́lọ́dún local government ní ìlú yín ní everybody ti wà distracted
kò sí èèyàn nílùú mọ́ ìlú ti di aworo ohun ẹyẹ tó ń ké nínú igbó lẹ́ ń gbọ́ láàrin ìlú yẹn ohun ẹyẹ tó ń ké nínú igbó lẹ́ ń gbọ́ láàrin yẹn and you still want us to continue ṣé ń pele ṣá Kawumi. No question tí mo bí nìkan fún mi lésì ṣé ẹ̀ ń pe ilé. pẹ̀lú ògbọ́lọ́. And àwọn situation yìí kò dẹ̀ move yín kò shake body yín kò shake yín lára díẹ̀ kò ríro wípé kò séèyàn kankan mọ́ ń lù ú ìlú wo lẹ wà náà sà. California mo wà. Ok sà tẹ bá fẹ́ padà sílé ibo lẹ fẹ́ dé sí. ilé náà là ń lọ. ilé ibo tàbí fẹ́ lọ bá ń lé. Èkó lè máa padà sí because bí tí mo ti wá nìyẹn. Èkó lè máa padà sí ṣùgbọ́n ọmọ ìlú òkè ni yín. Bẹ́ẹ̀ni. Ok tó bá wá di ọ̀la táwọn ọmọ Èkó sọ wípé lẹ́ni o gbogbo àlejò tó wà lẹ́kọ̀ọ́ padà sílé padà sílùú yín bó lè máa padà sí sà. Tílé ò bá ti ṣe lọ mọ́ máa dára àjò náà ní síkọ̀ tí. ẹ dára àjò kábíyèsí. ẹ má bínú ẹ jẹ́ n bá bàbá wa ìsọ̀rọ̀ ẹ dá fún nǹkan tó ń sọ yẹn bàbá wa ẹ má bínú o mo fún yín ní respect. ẹ bá wa share fídíò yìí. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ẹ bá mi share fídíò yìí. àsìkò táwa ń sìn kí Yorùbá máa pariwo wọn Nàìjíríà ni ṣé ńgbà tí Tinubu bá kúrò ńbẹ̀ táwọn Fúlàní wá ya bò wá ẹ̀yin náà dẹ̀ mo rò pé ti rí àwọn fídíòs tán sọ pé ṣe bí kò ní pẹ́ kí Tinubu má bọ́lẹ̀ pé gbogbo ohun tí Tinubu ń ṣe àwa Yorùbá la máa jìyẹ ṣé ńgbà tán bá ya bò wá pẹ̀lú bó ṣe ti sọ̀rọ̀ àǹdí wa tán ti kúnnú wa yẹn tán wá bẹ̀rẹ̀ sí kán pa ẹnìbọ̀dì ìgbà kan wà tí Yorùbá ó jìyà. So must we continue láti máa jìyà lọ ẹ máa gbà mí. ṣe àgbẹ̀ kò rí báyìí gan ní 2015 ẹ bá rántí. Yorùbáwùyí ṣe rí ọ̀rọ̀ Kwara state tẹ́fẹ́ sọ ẹ̀ fẹ́ẹ̀ lórí ẹ̀ kò kí ń ṣe state ló ní problem Kwara state àbí state ló ní most of problem Kwara state kò kí ń ṣe federal ẹ mọ̀ civil war tó ń ṣẹlẹ̀ nínú Kwara state láti. Bàbá wa ẹ má bínú mo sì ní question tí mo fẹ́ bí yẹn kàn fẹ́ dá mi lóhùn ni ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ìgbà táwa ní pé ẹ máa padà sílé tí wọ́n ti gba village yín gangan ẹnìkan ti gba village yín gangan tí Fúlàní ti wà ń bẹ̀ tó dẹ̀ dá yín lójú pé èkó tẹ fẹ́ dúró sí yẹn tẹ fíò pé ẹ máa dúró sẹ́kọ̀ọ́ torí pé bóyá ẹ wò ó pé ẹ lẹ́bí mọ́ nílé ní village tó ẹ ti kọ́lé sẹ́kọ̀ọ́ ẹ wò pé èkó yẹn lẹ máa dúró sí. ẹ fẹ́ gbọ́ Yes sir. ẹ fẹ́ gbọ́ reality answer ti máa fún mi. Yes sir. ṣe ní tọ́mọ aláwọn tí máa ń listing gbọ́ àwọn tí máa ń wo akitiyan wọn jù online tó jẹ́ pé bọ́n ṣe máa ń sọ̀rọ̀ àti pé bí nǹkan ṣe ká Yorùbáwùyí get because tíyàn bá ń wo program wọn in fact omi á máa jábọ́ lójú èèyàn ṣe rí kò kí ń ṣe wípé ìgbà tí wàhálà ṣẹlẹ̀ sí Nàìjíríà ń sìn tó jẹ́ kékeré láti ilẹ̀ Yorùbá Kwara state màdùgbà tí Kwara state ti ń jagun sí fún wọ̀nyí. Ṣé o ti yé mi? Ẹ bá màdùgbà tí Kwara state ti ń jagun sí fún wọ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú ní Kwara state kò ní police station. So ṣé federal government ló kọ́ sí yẹn ni àbí state? Àní ìgbà kágbà pé ó ṣe lè bẹ́ẹ̀. Ẹni sùúrù. Jọ́sà ẹ jẹ́ kó dúró níbi tí ẹ wà yẹn. Ṣé rí kọ́ láwọn ọmọ èèyàn lọ pa níbẹ̀ yẹn dà. Ẹgbẹ́ nǹkan tó yẹ fẹ́ sọ sí mi. Ẹ sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ sà ẹ sọ bó tiẹ̀ fẹ́ gbọ́. Sẹ́rí ti tẹ̀lé wípé ọba náà fẹ́ tẹ̀mí ní wípé kán tún ìlú yẹn pín kán tó state ṣẹ̀. Tó bá ti ń di wípé Kwara state ti belong sí north pátápátá èmi ti already kúrò ní Kwara state nìyẹn. I'm going back to Ọ̀ṣun. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Kán tiẹ̀ pín Kwara o wọn pín Kwara o àní gbogbo Yorùbá generally tẹ́mu pé tá a bá gba Yorùbá la lè pín a lè yọ àwọn Yorùbá tó wà nínú Kwara la lè yọ wọ́n kúrò pé òkè ẹ̀yin kan kìíní kan gbogbo gómìnà side yà máa yọ wọ́n kúrò bẹ́ẹ̀ fine but ní bó ṣe wà ní ẹ̀jẹ̀ ọmọ ènìyàn ẹ̀yin believe pé bá ṣe wà ká máa ti pariwo pé a fẹ́ dá dúró ṣé ìgbà tán bá pò wá tán ìgbà yẹn la ṣe fẹ́ pariwo ìgbà wo lẹ́yìn believe kò yẹ. brother wa ṣé Èkó fún ara ẹ safe ṣé kò gan ẹ̀yin èèyàn ẹ pé mo lanú lẹ̀. Kò síbi tó safe in generally. And you want us to continue. Kò síbi tó safe in generally. Ẹ dẹ̀ fẹ́ ká continue. Bọ̀ bá ṣe lè nǹkan tó lè safe wa. brother wa ẹ jẹ́ ká gbé kọ́ bí mẹ́ta lórí fóònù náà
àkọ́kọ́ gbọ́ bí mẹ́ta lórí fóònù à ń padà bọ̀ ẹ bá wa gbọ́n sókè ẹ bá wa meet lórí TikTok ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap ẹ bá wa tẹ turn pop lórí show yẹn jọ̀ọ́. ẹ kú iṣẹ́ mà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí máa tó ń sọ̀rọ̀ yìí sọ ṣó ti yẹ yín bóyá kalẹ̀ ni màá sọ wípé àwọn èèyàn understand àbí bóyá wọn ò gbé kalẹ̀ dáadáa. Nàìjíríà kò lè dá mọ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbà yẹn 100%. Kò sí ẹ̀dá láyé kan. Even you yourself have said it several times. Gbogbo wa la mọ̀, afọ́jú mọ̀ pé Nàìjíríà kò sí Jésù lè wà àbí ànábì kan àwọn mélòó kan lè tún Nàìjíríà ṣe mọ́. Because Nàìjíríà agbómọ̀wò ni fún gbogbo all these western worlds. So kò sí nǹkan tó lè ṣe sórí ọ̀rọ̀ Nàìjíríà ẹ má ẹ̀ka tanra wa. Now ọ̀rọ̀ tí màá yẹn sọ I understand it. Mama ẹ láyé wa sà. Tàbá ní ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ yìí people might not like to hear what I'm about to say. Okay ẹ̀yin náà sọ ti yín a fẹ́ gbọ́. Mo ò ní parọ́ fún yín ẹ wo wọ́n di bàbá yẹn lọ́wọ́ mu ni gbogbo wa dẹ̀ mọ̀ pọ̀ dì wọ́n lọ́wọ́ mu tòótọ́. Tí wọ́n bá fi bàbá Tinubu lẹ̀ the man is ready to work. Èmi ò support wọn but nǹkan tó bá jẹ́ òótọ́ máa sọ tí wọ́n bá fi máa yẹn lẹ̀ the man is ready to work and gbogbo kíní tó ń ṣẹlẹ̀ yìí they intentionally doing it because ìtorí máa yẹn láti bà iṣẹ́ ẹ̀jẹ̀ ni àkọ́kọ́ mọ̀ yẹn bàbá Tinubu náà ní lè tu nǹkan tí mo sọ wípé kò sẹ́ni tó lè túṣe nìyẹn ẹ jẹ́ kó bí wọlé is gonna worse than another politician máa tún join àwọn kan láti máa fogun kọ́ máa pa sí. bàbá wa bàtọ́ wa rí bẹ́ẹ̀ tí wọ́n di Tinubu lọ́wọ́ mú tí wọ́n jẹ́ kó lè ṣe tí wọ́n fi pa gbogbo fámìlì Tinubu tán wáyé tí Tinubu ò jẹ́ ká dá dúró kán yé pa wá. I can't believe something pé bàbá yẹn tẹ́ bá rí gbogbo ọ̀rọ̀ kan ní èèyàn máa sọ ẹgbẹ́ mi ṣe view I'm only entitled to my own opinion ni o. Okay, I don't want people to. Ẹ wo ẹ bá wa tẹ power tap ẹ jọ̀ọ́ fi ẹhun TikTok on já comment I don't know ni mo comment kan tó ń sọ. My own opinion ni. Ṣé rí bí kíní ṣe lọ yìí president wo ló ti wà ní Nàìjíríà tó accept a foreigner láti wá blow anything Nigeria láti wá blow kìíní. Ìgbà tó ti wá blow wọn tó ti stop. Tó gba ìlú mi láyé pé kí wọ́n ràn wá lọ́wọ́ nípa ogun yìí. Ẹ̀yin ẹ máa bá mi dá sétò iye tó yìí wọ́n mà ti ń fà já bàbá wa tí Trump ti wá tó ti stop. I'm still coming to you again mo will stand on my word okay because ẹ sọ president náà fún mi tó ti jẹ ní Nàìjíríà láti gbà láti gba òmìnira tó nígbà táwọn fúlàní ti ń ṣiṣẹ́ burúkú yìí president wo ló gba àwọn foreigner láyè for all this advanced country pé kí wọ́n ràn wá lọ́wọ́ orí ta ló ti bẹ̀rẹ̀ orí Tinubu ló ti bẹ̀rẹ̀. pé wọ́n wá ràn wá lọ́wọ́ dà kí ni sáìn wo la rí. ẹ ní sùúrù náà ẹ̀ dẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ àbí báwo dẹ̀ ni ṣé máa jẹ́ kí n sọ̀rọ̀ èwo ni kíkiri. ìyá wa mo dúpẹ́ ẹ jẹ́ kán délẹ̀ bàbá wa ẹ lo 2 minutes sí ká ń bèèrè lọ́wọ́ yóò ok Tinubu dà kọ́kọ́ tó kọ́kọ́ péyàn wọlé but àpẹẹrẹ pé wọ́n péyàn wọlé dà. ok ẹ ní sùúrù náà òwúrò bá Wuyi nígbà tí Tinubu péyàn wọlé kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yìí. wọ́n pààyàn lọ ni. nínú ewu yẹn dísù ewu kó táwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn sọ́tà gbogbo wọn yẹn kí náà ṣe wọ́n dìde ogun sí bàbá yẹn because wọ́n mọ̀ wípé nǹkan tó fẹ́ ṣe yẹn ó máa wà succeed lé lórí no let's give him accolade for that now àti pé kò lè ṣe é ṣe ń sìn solution for Nigeria is to depart. okay kólíkálùkù máa lọ́ọ́ lò ẹ̀. ó dà ẹ ṣeun gan àpàtẹ́wọ́ fún yín ẹ ṣeun thank you. because eléyìí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yóò fẹ́ yé mi bàbá wa Adéwálé a máa pè yàn kan sí lẹ́yìn eléyìí àmọ́ wọ́n á béèrè pé kí lẹ rí sí ọ̀gùn táwọn yẹn sọ ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ jọ̀ọ́. ẹ káàlẹ́ mi. ẹ kú dédé àsìkò yìí o. ẹ̀ẹ́dẹ̀gbọ́n àwa ni ẹ mọ̀ ọ̀la ń ṣe rí ìkọ́ tí mo fẹ́ ká mọ̀ ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ máa ń sọ tí mo dẹ̀ ń fún ọ̀pọ̀ tẹ̀ ń fúlẹ̀ ìlú yìí ti bàjẹ́ ṣe wọn lásán kí èèyàn kan jáde èrò president ni o kéèyàn kan jáde àsìgúnmi kó máa tọ́ ọ̀bọ president lójú pé president mọ̀ ń pa ẹ̀ ó ń sanwó fún owó morúkọ oníkọ̀ọ̀kan president ò dẹ̀ jáde kò dẹ̀ gbé kò dẹ̀ dínà ẹ̀ ìsọwọ́pọ̀ gbogbo wọn ni èyí tí bàbá yìí sọ pé Tinubu ń ṣiṣẹ́ lórí ìbátẹ̀ ọkàn politician ni bàbá yẹn ṣe wọn lásán
gbogbo ìtọ́ sọ yẹn ni mo tẹ gbà wọlé tábà ní gbogbo àtọ́ sọ̀rọ̀ gangan kò sí pọ́ìntì nínú ẹ̀. èyí nǹkan tó ṣẹlẹ̀ ni pé gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ kóníkálùkù dira ni ó ti dogun bó ṣe wà yẹn wọ́n dẹ̀ pa odidi ìlú mọ̀ àwọn èèyàn dẹ̀ tí ì fura àbá ìdẹ́ yìí sọrú nǹkan báyìí wọ́n ti gbẹ níbẹ̀ kò sí ọ̀rọ̀ kan mọ́ wọ́n dẹ̀ yìí sọ pé Tinubu ń ṣe nǹkan kí ló ń ṣe kó tẹ̀ kọ́kọ́ dìvẹ́ǹdà rẹ̀ lọ́dọ̀ Gumi náà tó bá ti dìvẹ́ǹdà rẹ̀ lọ́dọ̀ Gumi tó lọ pé rọ́ọ̀nì Gumi pàtó dẹ̀ gbé màá bílíìfù pé nǹkan tó ń ṣe tó tọ́ ni tó bá ti sí ìyẹn jẹ́ ká gbà ìwé kóníkálùkù lọ dira ni kọ́ tí mo ní kí n sọ nìyẹn. ẹ ṣe ń gan bàbá wa God bless you. ẹni sùgbùdà ẹni tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ bá wa stop a máa pè yín padà tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ bá wa anybody bá ti pè lẹ́ẹ̀kan kó bá wa stop a máa pè yín padà ṣáá ni tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ bá wa stop àfọlọ́wọ́n bá bẹ̀ yín ẹ má yẹ kí ètò dáa o a máa pè yín padà just ẹ kàn flash wa ni a máa pè yín padà. Mr. Mayowa fún wa níṣẹ́jú kan tá ló kàn lórí TikTok náà ó dàpọ̀ ìyá wa títí ra ò ló kàn ẹ bá gbọ́n sókè. Hello ìyá mi. ẹ ṣe sá. ẹ kó ètò ẹ̀rẹ̀kọ́ àṣà. Mami títí ayọ̀ ní sùúrù mami títí ayọ̀ ní sùúrù èèyàn wà ló fònà à ń gbọ́ yín. Ṣẹ́rí nǹkan tèmi fẹ́ sọ ṣẹ́rí àwọn ẹni tó bá sọ pé bàbá Tinubu ní pé wọ́n ń di ọwọ́ bàbá Tinubu mú wọn ò jẹ́ kàn ṣe ẹ má bínú irọ́ paraku ni o kò sẹ́nibọ́dì tó mọ́. Sherry, it's like àwọn èèyàn púpọ̀ wọ́n understand what a president of a country is called. That name, president. Sherry, nígbà tí Buhari wà ní orí oyè when he was the president of Nigeria. Nígbà tó bá béèrè nípa àwọn tó bá béèrè lọ́wọ́ ẹ̀ táwọn Western media bá béèrè nípa àwọn Boko Haram lọ́wọ́ Buhari. Sherry bí Buhari ṣe máa ń respond fáwọn Western media ó máa sọ pé who is Boko Haram? Who is Boko Haram? They are nothing. Get out of here. Mo wá fídíò yẹn mo wá fídíò tí Buhari ti sọ. Mo máa bá yín wà ẹ̀yẹn máa wọrí mo máa bá yín wà ṣebí íńtánẹ́ẹ̀tì kọ́ ni íńtánẹ́ẹ̀tì kéré. Tẹ́ bá ti sẹ́lẹ̀ sí mi kẹ́ pè mí sà mo wá fídíò yẹn. Tí bá ti rí màá pè yẹn máa wọrí íńtánẹ́ẹ̀tì kéré gan ṣe íńtánẹ́ẹ̀tì kọ́ ni íńtánẹ́ẹ̀tì is very small. Ṣé tí a bá ti Google tí bá ti wọnú Google sí gbogbo íńtánẹ́ẹ̀tì la máa tú jáde. Anyway, ẹ continue. Buhari sọ fún àwọn Western media pé who is Boko Haram? Get out of here. Why did Buhari did that? He did that to protect his agenda. What is his agenda? Backing the people to support láti kó wá sínú Nigeria to help him uplift and push his electoral right, which is his vote. Láti fi the president in Nigeria. That is what Buhari did. Ó protecting wọn ni. Now, nígbà tí Buhari protect wọn tán tó wá rí pé kíní yẹn ti bọ́ mọ́ òun lọ́wọ́ from using them as a political tool for him to get what he wants by force by fire. Wọ́n di jihad mọ́ Buhari lọ́wọ́. Now bó ṣe di jihad mọ́ Buhari lọ́wọ́ is that Buhari employ àwọn tó máa lò fún election. Bàbá mo fún yín extra 2 minutes pápápá 2 minutes. Àwọn ẹni tó máa lò fún election ó promise wọn kò fulfill promise wọn àwọn èèyàn di hamstring mọ́ lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí pick up arms wọ́n bẹ̀rẹ̀ sí attack. Now ibi tí problem wa wà is this àwọn ọmọ Yorùbá tọrọ bóyá Boko Haram ní deko dey play the agenda of the jihadists. They have one agenda and one agenda only. And it is crazy how a young people can so wrong pakini. I don't know, maybe they don't understand what jihad is about. They have one agenda and one agenda only. And until they fulfill that agenda, before they stop, before they open another page on another country. Young patawa for in comment section will continue. Agenda that one jihadists is one thing. Until they dip the Quran in the Atlantic Ocean. Atlantic Ocean wa Lagos. So tó bá sọ pé àwọn fẹ́ dípò Quran sínú Atlantic Ocean, what they are categorically saying is that they want to capture the entire Nigeria. When you take a look at the Nigerian map coming from Niger and Chad, they ban law all the way through the whole line, the coastline, the middle line, the other line, whatever road traffic, they ban drive on. Whatever road traffic, they ban drive on. Keto Bossi, another neighboring Western African.
Badagry tẹ́ máa fi wọ sẹ̀mẹ̀ bọ́dà kẹ́ tó wọnú Kòtónú. Now you are going into other countries. Shetiri, you see how strategic Nigeria is in the coastline. Ibi tó jókòó sí, kò sí bẹ́ẹ̀ ṣe lè escape ẹ̀ láti gbé kó kọjá tẹ́ máa ń lọ sí another place. Tẹ́ bá gba Ogun kọjá gan, pé ẹ fẹ́ gbé kó kọjá, ẹ máa kọjá very small sneak peek of Lagos in the edge of Badagry. Tẹ́ máa fi wọnú sẹ̀mẹ̀ bọ́dà. So táwọn jihadi bá sọ pé àwọn fẹ́ dípù Quran sínú Atlantic Ocean, basically what they are saying in a nutshell is until we take over the entire country before we stop. So anybody tó bá ń sọ pé àwọn Boko Haram dey play. Ẹ ṣeun gan bàbá wa, ẹ ṣe gan adúpẹ́. Ẹ ṣe gan ìyá mi. Ẹ ṣeun gan. Wọ́n ní wọ́n ti release Chief Imam Babanla. Thank you for your platform. They don't release Chief Imam of Babanla today after 20 million ransom. Ẹ ṣe gan ni. Àwọn ọmọ ìyá mi ní Ìgbómìnà. Wọ́n nígbà tí mo pariwo Chief Imam Babanla ní Ìjẹ̀. Ṣé ìjẹta ni mo ṣe ṣòyìn àbí Ìjẹrin? Wọ́n ní wọ́n ti release Chief Imam of Babanla ní èní o. Ẹ ṣe gan ìyá mi Aminat Aloyin ọmọ kàwú mi ọkùn o. Ẹ bá ń kí Chief Imam Babanla ẹ wí mo kí hàn o. Ẹ wí mo kí hàn o. Ọkùn rìn àjò tọ̀ a mọ̀ sọ̀rọ̀ létà ẹ ṣeun. Wọ́n ní ẹ̀yin Yorubawuyi fans kí ni máa sọ nígbàdàn àwọn tí máa ń sọ wá ní I dedicated thank you nípa ọ̀rọ̀ Babanla nípa ọ̀rọ̀ Chief Imam Babanla I dedicated it to Yorubawuyi fans. Ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ̀yin lẹ ṣe Yorubawuyi fans ẹ̀yin lẹ gbé sókè tẹ́mi bá ń sọ̀rọ̀ tẹ́yìn ò bá ṣí ẹ̀ tẹ́mi sọ̀rọ̀ tẹ́yìn ò tẹ́ tọ́ ń pọ̀ tí mo sọ̀rọ̀ tẹ́ ẹ̀ wò mí báwo náà ṣe máa gbọ́ bàtàwọn ní sọ pé Chief Imam Babanla o àwọn agbé wọn lọ sẹ́wọ̀n ni o ọba Babanla o àwọn agbé wọn lọ kóòtù ni o a sọ fún yín pé ẹ̀yin Yorubawuyi fans ẹ mọ iye ara yín o Ọlọ́run ní jẹ́ mọ iye ara yín congratulations ọkùn ọmọ ìyá mi dákun pè mí lẹ́yìn ètò ọ̀sẹ̀un tó Mr. Adébísí tẹ́lẹ̀ máa sá lọ sí Èkó ṣe ti gbọ́ nǹkan tí bàbá wa yìí sọ bàbá wa yìí wọn bá yín go deeper ni ẹ jẹ́ kí n sọ fún yín Usman Fodio ti sọ fún wọn wípé kí wọ́n make sure wípé àwọn lọ deep Quran and their sword sínú òkun ibo lòkun wà yìí èèyàn mi Èkó tẹ́ fẹ́ sá lọ nìyẹn o wọ́n náà ti pọ́ gbogbo ìlú yìí ni mo sọ ti pa everybody tó ti kó àwọn èèyàn lọ ẹ wá ní ká continue pẹ̀lú Tinubu bàbá wa láàrin ìṣẹ́jú kan ẹ bá wa wọ̀ mute.